títí. Lẹ́sẹ̀ àyàdó. Wọ́n láì kọ̀ọ̀lọ́ títí. Fàkọ́lé àti ìsàn. Bọ́bá wá ní lọ́pẹ̀jọ tó kù bẹ́nu sàárè. Omi yóò máa wá fa àbí yóò máa fa omi ara òkú. Oríṣiríṣi kòkòrò yóò máa wá jáde. Àwọn kòkòrò tí yóò wọ lágbára yóò jáde látẹ̀lẹ́sẹ̀. Etí òkú sí etí ọ̀tún yóò jáde lósì. Fàlẹ́ ṣẹ́yìn yẹ̀dúmù fàkọ́lé àti ìsàn. Èyí kú àìsíkú wa. Fàkọ́lé àti ìsàn. Ọgbẹ́ máa dá wàhálà lẹ́nu máa dà lóru máa sọ̀tọ̀ kú sọ máa ti ògbẹ́ máa ṣe lọ. Fàkọ́lé àti ìsàn. Ọ̀sẹ́ni àti sọ̀rọ̀ rẹ̀ lójú rẹ̀ máa ń tù. Láṣẹ Nígbà kan mo máa ń sọ pé bí wọ́n bá lè sọ̀rọ̀ rẹ̀ lójú rẹ̀ kó sì sọ lẹ́yìn. Àti wọ́n bá nígbà kan ló wò. gbà kan nínú. Àwọn ní sí. Nígbà kan nìyẹn. Nísìnyí kọ́ sọ. Fàlẹ́ ṣẹ́yìn yẹ̀dúmù. Orí gbogbo orí ọwà ó yá mo lè sọ tàn rẹ̀ pa. Ìtàn gbogbo àwọn ọmọdé ọmọ ní primary school gbogbo ní ẹbí ní professor. Ẹ̀gbọ́n àdàkùn kí ni èwo ni wọ́n ṣe? Fàlẹ́ ṣẹ́yìn yẹ̀dúmù fàkọ́lé àti ìsàn. Ó bá wá di Ogójì ọjọ́ 40 days. gbogbo tó so ara papọ̀ tó so eékún papọ̀ yóò wà máa yá. Allah.